So I'm here on behalf of the government láti sọ pé gbogbo wa la jọ ń feel pain yìí because Baba is stood for truth. Tí ò bá jẹ́ pé Baba dúró sídìí òótọ́, wọn ò ní wojú ìjọba tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ láti sọ pé nǹkan báyìí báyìí kò bójú mu ní Ìbàdàn. But Baba looked at power in the face. Wọ́n dẹ̀ sọ òótọ́ nítorí ọ̀rọ̀ traditional institution Ìbàdàn. People ló fa gbogbo wàhálà yẹn. Ṣùgbọ́n lè ní ibùdó Baba ò sí pẹ̀lú wa. Tí wọ́n dúró lé lórí ó wà pẹ̀lú wa. And finally, àwọn tí wọ́n ń lo pé kábíyèsí wájà tí wọ́n ń kọ́ sí trọ́pù káàkiri ìgboro ẹni báyìí ló kàn ẹni báyìí ni ò tí ì kàn wọ́n wà ní court wọn ò sí ní court. Let me state it clearly. Ibadan traditional institution must revert to its original concept. Lẹ́yìn eléyìí, this is the last time tí controversy á wà lórí ẹni tó kàn àti ẹni tí ò ti kàn láti gun orí ìtẹ́ Olúbàdàn. And as a government, I'm giving the assurance to gbogbo àwọn ọmọ bíbí ìlú Ìbàdàn àtàwọn olólùfẹ́ Ìbàdàn pé tí kábíyèsí bàbá wa tí wọ́n kúrò láàrin wa tí wọ́n dúró fún is what I will carry through.